Yorùbá bọ̀ wọ́n ní dàda ò lè jà. Dàda ò lè jà. Ó lábúrò tó Àmọ́ ó gbójú. lábúrò tó gbójúlé. Ṣé ọ̀rọ̀ lásán lọ̀rọ̀ yìí ni àbí àṣà mọ̀? Ọ̀rọ̀ kọ́ atọ́kùn, ọ̀rọ̀ kọ́. Kì í sọ̀rọ̀ lásán. Ọ̀rọ̀ kọ́, àṣàmọ̀ kọ́, ìtàn ni. Kì í sì ṣe òwe. Òwe a lè pè é ní òwe ṣùgbọ́n òwe àgbélẹ̀rọ òwe ni. Àgbélẹ̀rọ òwe ni. Ìtàn ló di òwe. Ìtàn dòwe. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣáà Ṣé wo mọ̀ bàbá. pé oríṣiríṣi nǹkan ló máa ń kọ́ra wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Níbi ọ̀rọ̀ dàda ò lè jà, ìtàn ló padà di òwe. Ìtàn padà di òwe. Ó wá ní àbúrò tó gbójú. Ta làbúrò dàda tó gbójú? Òun ni Ṣàngó. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ Ṣàngó, kì í ṣe Ṣàngó Olúkòso Àyárá náà o. Ẹ dúró mi tẹ́ ẹ déhùn. Ká tó lọ Gbogbo ẹ̀yin jìnnà. olólùfẹ́ ìkànnì Ultimate Folks TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wò wá, orí ètò gbàgede ìmọ̀ náà lẹ já sí. Àrẹ̀mú Olúwadámiláre lórúkọ tèmi. Èmi nìkan kọ́ mo dá wà ń bí bẹ́ẹ̀ sì mọ̀ wípé èmi nìkan kọ́ ni mo máa ń dá ṣe. Mo wà ń bí pẹ̀lú bàbá Gẹ̀lẹ̀dẹ́ Adó Àwáyè. Bàbá ẹ bá ń dárúkọ yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé. Orúkọ mi ni Olóyè Adéoyè Múkáílà tí gbogbo èèyàn mọ̀ sí Gẹ̀lẹ̀dẹ́ Adó tìlú Adó Àwáyè. Mo máa ń sọ fún yín wípé tó bá kan ti ìmọ̀ kò síbi tí kò yẹ kéèyàn rìn dé láti wá ìmọ̀. Tó bá kan ti ọgbọ́n kò síbi tó yẹ kéèyàn dé kéèyàn má wá ọgbọ́n ń bẹ̀. Ibi tí ìrìn àjò tó gbé mi dé lónìí rèé ní ìlú Ìṣẹ́yìn láti wá ìmọ̀ lẹ́nu ní àti ọ̀dọ̀ àwọn àgbàlagbà. Látọ̀dọ̀ bàbá mi Gẹ̀lẹ̀dẹ́ Adó Àwáyè. Ńbẹ̀ ni mo ti fẹ́ bu omi ọgbọ́n mu lénìí. Ká ó lè bàbá. Àjíǹdàrọ̀ jẹ́ o. Ẹ kújọ́ mẹ́ta. Àdúpẹ́ ẹ̀kúnrìn. Tọ́rọ̀ bá ti débi tí ó dé yìí àfi ká tọ ẹ̀yin àgbàlagbà lọ. Kò sí ohun tó burú mẹ́ẹ̀. Ìtorí ẹ̀ ni mo ṣe wà. Ó ní nǹkan kan tí mo fẹ́ wá yànnàná tí mo fẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Ultimate Folks TV tí mo fẹ́ kí wọ́n jẹ àǹfààní rẹ̀ tí mo fẹ́ kán mu omi ọgbọ́n nípasẹ̀ ẹ̀yin àgbàlagbà. Ọ̀rọ̀ kan wà táwọn Yorùbá máa ń sọ. Wọ́n máa ń sọ wípé dàda ò lè jà àmọ́ ó lábúrò tó gbójúlé. Bẹ́ẹ̀ni. Dàda ò lè jà. Ó lábúrò tó gbójúlé. Bẹ́ẹ̀ni. Ta làbúrò rẹ̀ tó gbójúlé ọ̀hún gangan. Ẹ ṣe atọ́kùn ń gbé tẹ́ lọ yẹn ọ̀nà yẹn jì ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ díẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí orúkọ tí iléeṣẹ́ yìí ń jẹ́ àti pé ètò yìí tó jẹ́ gbàgede ìmọ̀ torí ní gbàgede ìmọ̀ ètò yìí gbàgede ìmọ̀ oríṣiríṣi ìmọ̀ yóò sì máa gunrí ara wọn yóò máa gunrí ara wọn ni oríṣiríṣi ìmọ̀ ni ẹ jẹ́ ká lọ bí táwọn lọ pé àáfà ń bọ̀ alógún àbẹ̀jọ ìgbésà níbi ọ̀rọ̀ dàda ẹja padà lọ́bẹ̀ ká má fi ọ̀rọ̀ lé orí ọ̀rọ̀ kó má dàrú lójú àwọn tó ń wò wá nílé Yorùbá bọ̀ wọ́n ní dàda ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójúlé ta làbúrò dàda ẹ̀yin tẹ́ ń wò mí nílé ẹ dárúkọ àbúrò dàda ẹ gbọ́ ta làbúrò dàda ẹlẹ́ẹ̀mọ́ gbogbo ẹ̀ lálàyé yín lónìí ẹ ti mọ̀ pé Olúwadámiláre kò ní èèrà tí ò lọ́mọ nú níbi tá a tún làwọn yóò tún pé ìyìn ní èèrà tí ò lọ́mọ nú kì í ṣe èèrà tí ò lọ́mọ nú ni kì í ṣe èèrà. ẹ sọ pé èèrà ni kì í ṣe èèrà. kì í ṣe èèrà o mo máa ń sọ fún yín èèrà ẹ bímọ iye lẹ́ẹ̀bí a máa ń yé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn àṣìlò èdè lórí ìkànnì ojú ló là ní gbogbo rẹ̀ fi yí pọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé èèrà ni o bẹ́ẹ̀ ni kì í ṣe èèrà. Bàbá àgbà ò ní tán lórílẹ̀. Àmì àṣẹ Yorùbá ó pé ìyìn ní èèrà tí ò lọ́mọ nínú ẹja tún kúrò ńbẹ̀ torí pé gbàgede ìmọ̀ ńlá pé bí a sì gbọ́dọ̀ máa rí ìmọ̀ gẹ́gẹ́ bí a ṣe ní gbàgede ìmọ̀ ni ẹja lọ sọ́dọ̀ dàda pẹ̀lú àbúrò rẹ̀ tó jẹ́ Ṣàngó. Dàda ò lè jà àmọ́ ó lábúrò ó ní àbúrò tó gbójúlé àwa níta ní àbúrò dàda wọn wá Yorùbá wá bọ̀ wọ́n ní Ṣàngó ni Ṣàngó wo gangan làbúrò dàda. bó o ló ti jẹ́ Ṣàngó. kì í ṣe Ṣàngó Olúkòso Àyárá náà o iná lójú iná lẹ́nu àkàtà yàrìyàrì àsìgbẹ́rẹ́ ogun sójú kábíyèsí Ṣàngó torí àìbú Ṣàngó nígbà ẹ̀rùn kábíyèsí Ṣàngó kábíyèsí Ṣàngó torí Yorùbá ní tá a bá porí akọni a fi dà lálẹ́ gàràràràrà porí ẹ o kábíyèsí Ṣàngó. Ìtàn ní ọ̀rọ̀ yìí ìtàn ló dòwe. Ìtàn ni kì í ṣàṣàmọ̀. Tí ẹ bá gbà mí láyè jẹ́ kí n nà ń bẹ̀ ká ṣàlàyé díẹ̀ bí àsìkò bá gbà wá mọ̀. Tí a bá rí sọ tán lónìí àti pé àti ẹ̀bù sọ ó yẹ ká sọ ọ́ tán torí
ìmọ̀ tí ò jẹ́ ká wo sùn tá a fi wà ní gbàgede ìmọ̀ yìí a gbọ́dọ̀ máa fún àwọn èèyàn lómi ìmọ̀ mu. Dada ò lè jà lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n ní àbúrò tó gbójúlé àwa níta ni àbúrò rẹ̀. ta làbúrò Dada Ṣàngó ni. Mo wá sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe Ṣàngó òrìṣà o kì í ṣe òrìṣà o. Ẹ rí i pé ní ayé àtijọ́ àwọn ẹni tó jẹ́ Ṣàngó táwọn tó jẹ́ òrìṣà yìí wọ́n rọ̀ wá látọ̀run ni kì í ṣe pé èèyàn bíi wa ní Ṣàngó. Bí Ọ̀rúnmìlà ṣe rọ̀ wá tí Ọya rọ̀ wá tí Ọbàtálá rọ̀ wá látòde ọ̀run bẹ́ẹ̀ ni Ṣàngó náà rọ̀ wá bẹ́ẹ̀ ni Ògún rọ̀ wá. Ta wá ní Ṣàngó tá à ń porí. Ṣàngó tá à ń porí ni ọba Àjàká lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Aláàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ mádẹ ọmọ Àtìbà. À ń bólówó pé ó gbowó à ń báwọ̀ fà kó fọfà lẹ̀ àṣé kó lè bá a dìjà kó lè bá a dápọn kọ́mọ ọba Adéyẹrí lè jẹ níbẹ̀ ni kábíyèsí Aláàfin. Ikú bàbá yèyé àkìyín torí ọba èkú Aláàfin òkú o Ọláyíwọlá ló wàjà Aláàfin òkú. Ọba Àjàká nígbà náà òun ni Aláàfin àsìkò tá à ń sọ̀rọ̀ Dàda yìí. Ọba yìí nígbà yẹn òun ló jẹ Aláàfin lásìkò tá à ń sọ yìí. Ó wá ní agbára ó lóògùn ọmọ ìlú Tápà nìyá tó bí Aláàfin tá à ń sọ yìí Aláàfin Àjàká yìí. Gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ látẹnu àwọn bàbá tó bí wa. Aláàfin Àjàká òun ni ọba Aláàfin ìgbà yẹn. Agbára tó wá ní bí Ṣàngó ṣe rí bó ṣe dúdú tó lágbára tó lóògùn tó ní gbogbo nǹkan bẹ́ẹ̀ l'Aláàfin yìí náà lóògùn bẹ́ẹ̀ l'Aláàfin yìí lóògùn. Ó tún wá lọ lọ́jọ́ kan ó rìnrìn àjò sí àwọn pé láyé àtijọ́ àwọn akọni wọ́n máa wá agbára kiriki wọ́n máa wá agbára kiri gbogbo bí wọ́n bá ti gbúrò agbára wọn ò débẹ̀. Aláàfin Àjàká wá lọ sílùú ìyá rẹ̀ ní Tápà. Ọmọ Tápà nìyá tó bí Aláàfin Ṣàngó. Ó wá lọ tún lọ wá agbára kún agbára. Aláàfin Ṣàngó. Bẹ́ẹ̀ni. Sóun náà ni Aláàfin Àjàká. Òun ní Àjàká lọ́yọ̀ọ́. Òun làjàká nílùú Ọ̀yọ́. Àsìkò tó jẹ ọba. Agbára yìí pọ̀ fún Aláàfin Àjàká lọ́yọ̀ọ́ nígbà yẹn. Àsìkò tó wá jẹ ọba yìí ó tún wá agbára sí. Wọ́n wá rí i pé ọkùnrin náà mà ti fẹ́ jọ Ṣàngó. Aláàfin ló wá ní kí wọ́n máa pè òun ní Ṣàngó torí pé agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ Ògún ń bẹ agbára ń bẹ. Ló wá ń jẹ́ Ṣàngó kì í ṣe pé Ṣàngó tó ń sàárà ni ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀. Torí wípé ó lágbára bíi Ṣàngó. Agbára yìí tó ní ni wọ́n fi àfitì rẹ̀ sí ara Ṣàngó. Ọkùnrin náà òun náà jọ Ṣàngó. Atọ́kùn ẹ̀ gbádùn mi dáadáa fún ọ̀rọ̀ tí ń sọ yìí. Torí pé òun náà ń yọná lẹ́nu bí Ṣàngó ṣe ń yọná lẹ́nu. Agbára yìí pọ̀. Òun náà mọ̀ pidán bí Ṣàngó ṣe ń yọná lẹ́nu. Bẹ́ẹ̀ ni wọ́n ná Ṣàngó lélẹ̀. Ṣàngó lélẹ̀ wọ́n wá ń pè ní Ṣàngó Ṣàngó Ṣàngó. Ṣàngó ti lọ ní gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ òrìṣà ní Ṣàngó tá à ń sọ̀rọ̀. Òrìṣà Ṣàngó ò sí láyé mọ́ òrìṣà Ṣàngó ò sí láyé mọ́ ní gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ rẹ̀. Aláàfin Ṣàngó tí wọ́n ń sọ kì í ṣe òrìṣà Ṣàngó. Òun kọ́ o kì í ṣe òun. Aláàfin Ṣàngó yàtọ̀ sí òrìṣà Ṣàngó. Ó yàtọ̀ kétékété. Gbogbo ẹ̀yin olólùfẹ́ kan ní Ultimate Folks TV lórí ètò gbàgede ìmọ̀ àwọn ọmọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ rí o. Ó yàtọ̀ ẹ mọ̀ dìmúlẹ̀ ọkọ̀. Ó yàtọ̀ kétékété kò sí wàhálà kankan ṣùgbọ́n ọba tàwí ní agbára. Ó ní agbára. Tí a bá ní ká máa sọ ìtàn rẹ̀ látìgbà tílẹ̀ ti mọ́ yìí á sọ ilẹ̀ ó sì ṣú àní kúrò níbi ìtàn Aláàfin Àjàká lọ́yọ̀ọ́ tó jẹ́ Ṣàngó. Ìyún àwọn iṣẹ́ takuntakun àwọn agbára tó ní tó lò ni wọ́n fi orúkọ rẹ̀ tì sí Ṣàngó pé Ṣàngó lélẹ̀. Ẹ bá mẹ́nubà kan nínú àwọn idán tí ń bẹ lọ́wọ́ Aláàfin Ṣàngó láyé ìgbà náà lọ́hùn. Nígbà tí Aláàfin Àjàká ń bẹ tó bá rán àwọn balógun rẹ̀ níṣẹ́ lásìkò yẹn ó tiẹ̀ kọjá pé wọn ò jíṣẹ́ òun gangan fún rẹ̀ atóbáni. Atóbárìn ni tó bá sì kó tó di pé wọ́n kúrò nílé ni ó ti fi òòṣà hàn àwọn tí ń kó lọ ojú ogun. Ẹ tiẹ̀ pé kí ni ń jẹ́ òòṣà tí fi hàn torí àwọn tí ń bẹnu ilé. Kí ló ń jẹ́ òòṣà? Òòṣà tó bíi nísìn ó kó ọmọ ogun bíi 100 lẹ́yìn wọ́n wá lọ ṣe ìdárayá tàbí wọ́n lọ ṣe ìgbáradì tí wọ́n bá ti wá múra tán tí wọ́n fẹ́ lọ
àwọn ti ṣetán ogun o gbogbo kálukú náà ti dè hámọ́ra ogun wọ́n ti dè hámọ́ra ó lè na nǹkan sí bíi 2 mẹ́ta ni wọ́n tí wọ́n wò lulẹ̀ wọ́n gbé kuru jẹ lọ́wọ́ ẹbọra ọ̀pá nìkan ọ̀rọ̀ àwọn tí ń bá mi lógun ẹgbẹ́ wọn lẹ̀ lọ tọ́jú ẹ̀ yóò dẹ̀ wọ́n wò kí ló dé tẹ ẹwà àwọn ọmọ tèmi ń kó lójú ogun. èyí tó bá túra lẹ̀ nù wọn. èyí tó bá túra lẹ̀ ikú pa á. ó lọ fẹ́wú. ó lọ ikú pa á. ẹjẹ́ àfilẹ̀ torí àsìkò wa torí ibi tá à ń lọ ó jìn lónìí. ibi tá à ń lọ ni wípé dàda ò lè jà ó lábúrò tó gbójúlé. bẹ́ẹ̀ni ta ni àbúrò rẹ̀ Ṣàngó ni àbúrò rẹ̀ Aláàfin yìí ni wọ́n ń ṣe àfitì rẹ̀ sí ara Ṣàngó. torí wípé wọ́n ti mọ̀ pé Ṣàngó náà ń bá wí ṣùgbọ́n kì í ṣe Ṣàngó òrìṣà kì í ṣe Ṣàngó òrìṣà ọ̀dà ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá kó lè yé àwọn èèyàn wa nílé àpẹẹrẹ tí mo fẹ́ mú wá kó lè wọ́n nílé ni pé ẹ rí i pé àwọn kìrìsìtẹ́nì ẹlẹ́sìn ìgbàgbọ́ wọ́n ń pe ọkùnrin kan ní John the Baptist nínú Bíbélì Jòhánù onítẹ̀bọmi tí wọ́n máa ń ṣe ìtẹ̀bọmi bẹ́ẹ̀ni ǹjẹ́ gbogbo Jòhánù tí ń bẹ ní ṣètẹ̀bọmi ṣé ò sí Jòhánù mọ́ nílé ayé ẹ̀yin lè máa jẹ́ Jòhánù nísìn ṣé ẹ̀ ń ṣètẹ̀bọmi ṣé John Baptist yẹn ni wọ́n ń wí ẹ forúkọ pẹ́ Jòhánù ní báláàfin Àjàká ṣe forúkọ pẹ́ Ṣàngó bó ṣe rí gẹ́lẹ́ nù tá a bá ní ká tún kú òun bẹ́ẹ̀ yóò fẹ́ dàrú lójú àwọn tí ń gbọ́ wa ní tẹ́ ẹ bá ní béèrè mi ẹja lọ bẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ òun nìyẹn fún àpẹẹrẹ àwọn mùsùlùmí wọ́n ní Muhammadu tó jẹ́ òjíṣẹ́ ẹ̀sìn mùsùlùmí Muhammadu ni òjíṣẹ́ àwọn fún tó jẹ́ aṣíwájú fún àwọn mùsùlùmí ṣáà máa sọmọ ní Muhammadu ṣóun lòjíṣẹ́ tọ́lọ́run rán sí wa bọ́rọ̀ Aláàfin Àjàká Ṣàngó bó ṣe rí pẹ̀lú Ṣàngó òrìṣà gẹ́lẹ́ ẹ má jà lọ bòmí wọn àlàyé tó lè yé wa òun ni mo wá wọn. òun tẹ̀ ń sọ ni pé John the Baptist ó ti lọ tipẹ́tipẹ́ ṣáà ní John mọ́ Muhammadu ti kú tipẹ́tipẹ́ ṣáà rí Muhammadu mi mọ́ bẹ́ẹ̀ náà ni Ṣàngó ti lọ tipẹ́ ẹ̀jẹ̀ tó padà síbi ìṣẹ̀ṣe Ògún rọ̀ wálé ayé ṣé kò sí ẹni tí ń tún jẹ́ Ògún ṣé ò sẹ́ni tí ń jẹ́ Ògún ẹ dá mi lóhùn wọ́n pé Ògúndèyí Ògúndèjì Ògúndẹ̀jọ Ògún ṣe kinní kan Ògún bẹ ṣùgbọ́n àwọn Ògún yìí kó Ògún tá à ń sọ̀rọ̀ rẹ̀ Ògún òrìṣà òun kà ń sọ bẹ́ẹ̀ Ṣàngó tá à ń sọ̀rọ̀ rẹ̀ kì í ṣe Ṣàngó òrìṣà bálàyé dáadáa ò lè jà wọ́n sì ti mọ̀ wípé Ṣàngó yìí o alágbára èèyàn ni ẹni ọba wa lu ẹ̀gbọ́n Ṣàngó tó jẹ́ alágbára ẹ wò bí a ṣe ní í ṣe fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ wò bá a ṣe ní í ṣe lásìkò rẹ̀ ẹnìkan wá gbójú gbóyà ó lu ẹ̀gbọ́n ẹ̀ tó bá ṣẹ̀yìn náà kí n lè ṣe. wọ́n fi ní dáadáa ò lè jà o ṣùgbọ́n o lábúrò tó gbójú Ṣàngó ni kì í wá ṣe Ṣàngó òrìṣà kì í ṣe Ṣàngó òrìṣà Ṣàngó Aláàfin ṣùgbọ́n lágbára bí àpò lágbára ju Ṣàngó lẹ má ṣe wá gbọ́ o. ó lágbára bí Ṣàngó ṣe òun náà lágbára bí Ṣàngó ṣe rí bẹ́ẹ̀ lòun náà ṣe rí yíyọná lẹ́nu òun náà tóbi ó dúdú ó ṣe gbogbo nǹkan tí ń bẹ lára rẹ̀ Ṣàngó leléyìí lóòótọ́ Ṣàngó leléyìí lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe Ṣàngó òrìṣà. ẹ ṣeun bàbá àgbà onítàn ló jẹ́ dáadáa ò lè jà ó ó lábúrò tó gbójú ẹ má bá dàda jà ó ẹ mọ̀ pé dàda ò lè jà. ẹ jẹ́ wá béèrè ìbéèrè yìí bàbá ẹ ṣeun. ẹ jẹ́ ń gbọ́. ta ni dàda òun gangan. ṣé ẹ rí dàda yìí ó jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ bí ẹbí Ṣàngó tó jẹ́ òrìṣà tí wọ́n jọ lògbà láyé ìgbà tí Ṣàngó òrìṣà ń bẹ. ìdí tí mo fi béèrè rèé tá a bá ń sọ pé dàda a rí i pé ìran àwọn ọmọ kan tí irun wọn dì. àwọn gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ Ṣàngó òrìṣà àtàláàfin bẹ́ẹ̀ náà ni bí dàda ṣe rí nìyẹn. ṣé àpèjúwe dàda àpèjúwe bó ti rí gbogbo ọmọ tó bá sì jẹ́ dàda wọn ò gbọ́dọ̀ fi abẹ kan wọn lórí. ṣé ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá èmi ò mọlẹ̀ bòmí ìtàn wọn ò yé mi o. ẹ sọ pé nílẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá. ó túmọ̀ sí wípé ẹ̀sìn kan ló mú dàda wá. ẹ̀sìn ò mú dàda wá. ṣé mọ̀ wípé ẹ rí i pé ẹ̀sìn ìbílẹ̀ òun ló ní dàda. ẹ yànnà kínní dáadáa o. ṣé mọ̀ wípé tá bá wo inú àwùjọ wa ní ìsìn dáadáa ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kan
pàápàá jùlọ láàrin àwọn aláṣọ funfun kérúbù àti séráfù àti àwọn sẹ̀lẹ̀ àárín wọn ní kíní tá à ń pè ní dàda ọ̀hún ti wọ́pọ̀ jù. irọ́ la bá ń bẹ̀ bàbá. irọ́ ni. ẹ má jẹ́ nìkan ó fi kọ́ má pe ààfin ládùúgbò àrán fún wa. ẹ kí wọ́n má pe ààfin ládùúgbò àrán. àìmọye ẹni tó jẹ́ pé fúnra ara ẹ̀ lọ́lọ́ ṣerun dàda sórí. dàda ń bẹ níyànà ọ̀tọ̀ gédégbé. bàbá ẹ mọ̀ já da kíní òun papọ̀ ọ̀tọ̀. èmi náà sọ bẹ́ẹ̀. àwọn ọmọ kan wà láyé òde òní tó jẹ́ pé fúnra lára wọn ni wọ́n dára wọn sí. tí wọ́n bá ti bí wọn ọjọ́ tí wọ́n ti bí wọn ilé ti mọ̀ pé dàda lọmọ yìí ìgbà tí ojú wa là tójú ò pàdé mọ́ ló di ohun wípé ẹ pé láyé àtijọ́ ilé làwọn bàbá wa bímọ sí. bẹ́ẹ̀ni. oríṣiríṣi ọmọ ní ń bẹ oríṣiríṣi orúkọ àmútọ̀runwá ló wà. bẹ́ẹ̀ni. láyé àtijọ́ bẹ́ẹ̀ni. lára wọn ni dàda wà. bẹ́ẹ̀ orúkọ àmútọ̀runwá ni dàda. bẹ́ẹ̀ ni ara wọn ni dàda wà. bàbá bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ẹ sọ wípé ọmọ tí wọ́n fi abẹ kàn lórí ni wọ́n ń pè ní dàda. bẹ́ẹ̀ ni níbo ló ti gbórúkọ wá. ẹ tún sọ wípé orúkọ àmútọ̀runwá ni. níbo ló ti gbé wá. à ń sọ fún yín wípé ọmọ tí wọ́n bá ti bí láyé àtijọ́ tí wọ́n bá ti bí làwọn àgbàlagbà náà pé dàda lọmọ yìí o. torí ohun tí ó gbé wá nígbà yẹn gbogbo orun rẹ̀ ó ti dìjọ wọn ò sì gbọ́dọ̀ fi abẹ kàn án. ọmọ tí bá ń ọmọ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. eléyìí ti kọjá pé bóyá àbí mo fẹ́ dá ọgbọ́n sírun orí mi. irun rẹ̀ ó ti dì láti inú oyún ìyá tó bí. kì í ṣe pé wọ́n sọ fún un pé má. ẹni ó bá kí wọn ó fi kọ́mẹ́ǹtì sí abẹ́ ọ̀rọ̀ yìí ihun tí ò bá yé wọn ká tún dá wọn lóhùn. ẹni tí ò bá yé. ẹ bá a sọ bẹ́ẹ̀ fún wọn. bàbá ẹ jẹ́ ìyànnà kí yóò ẹ̀yànnà yóò yé. ṣé mọ̀ wípé àwọn ẹlẹ́sìn àwọn dàda tí wọ́n mú wá ni wípé wọ́n ó jíṣẹ́ fún wọn pé ẹ má fàbẹ kan irun ọmọ yìí o láàrin ọmọ tẹ̀sí mọ̀ wípé irun téèyàn ò bá fàbẹ kan láàrin oṣù méjì mẹ́ta yóò mọ̀ ta kókó ni. ètò ẹ̀ ń sọ ni wípé irun ọmọ tuntun ó ti ta kókó láti inú. gbogbo ẹni tó bá jẹ́ dàda inú ìyá rẹ̀ nínú rẹ̀ ó ti di kókó. kì í ṣe pé ẹ má fàbẹ kàn án lórí ní ó jẹ́ kí irun ẹ̀ ta kókó. n lè bá wọn jiyàn bóyá wọn náà rí òye pé irun ọmọ yẹn ti lọ láti ilẹ̀ kí wọ́n fi sọ bẹ́ẹ̀ àmọ́ kí irun ọmọ wà bó ṣe wà kí wọ́n pẹ́ má fàbẹ́ kàn lórí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. ṣé pé tọmọ bá nírun bó ṣe yẹ kọ́mọ ó nírun ẹ má fàbẹ́ kàn lórí èyí òun ò ṣe dàda mọ́. kì í ṣe dàda ọmọ tó bá jẹ́ dàda àti inú oyún nírun rẹ̀ ó ti lọ. inú ìyá rẹ̀ nínú rẹ̀ ó ti lọ ni wọ́n ó ti bí sílé ayé ọ̀dà ọmọ tó jẹ́ ọ̀kẹ́ ṣé nígbà tó délẹ̀ ló tó jẹ́ ọ̀kẹ́ ni báwo la ṣe mọ̀ pé ọ̀kẹ́ lọmọ ṣé bí ngbà wọn bí ni ọmọ wo là ń pè lọ́kẹ́ ọmọ wo là ń pè lájàyí ọmọ wo là ń pè lójò ọmọ wo là ń pè ní olúgbòde ọ̀rọ̀ abẹ́sẹ̀ mẹ́fà ṣé bọ́mọ tó níka mẹ́fà là ń pè lólúgbòde ṣé láyé ló níka mẹ́fà ni. mo ti sọ lórí ètò mi rí tí mo ní káwọn èèyàn fi sábẹ́ comment section pé ọmọ wo ni Yorùbá ń pè ní olúgbòde mi tí ì padà ṣètò mi lẹ́yìn náà. àwa ò ní kẹ́nìkan má pe àfin lọ́dún oníka mẹ́fà yóò yọ lẹ́gbẹ̀ẹ́ kan kékeré báyìí omi sì máa ń gùn tí fẹ́ẹ́ tó ìka yìí díẹ̀ yóò fẹ́ bá ìka yìí dọ́gba bẹ́ẹ̀ bá gé yóò tún hù padà bọ́bọ́ wá hù padà ọwọ́ á lè máa ju kékeré lọ àwọn tí wọ́n ti gé nìyẹn olúgbòdì làwa Yorùbá pọmọ oníka mẹ́fà olúgbòdì ọ̀rọ̀ abẹsẹ̀ mẹ́fà ni là ń pè olúgbòdì ọ̀rọ̀ abẹsẹ̀ mẹ́fà bẹ́ẹ̀ ni ọmọ tí a sì pè ní ọ̀kẹ́ ṣe bínú ìyá rẹ̀ ló ti gbé ọ̀kẹ́ wá àbí ńgbà tó délé ayé la pè é lọ́kẹ́ ni ẹ má jẹ́ wọn parọ́ fún wa ọ̀rọ̀ pọ̀ tá a bára wa sọ lórí gbàgede ìmọ̀ tá a wà yìí. gbogbo olólùfẹ́ kan ní Ultimate Folks TV gbogbo ẹ̀yin tẹ́ tí wò wá látàárọ̀ orí ètò gbàgede ìmọ̀ náà la wà yìí pẹ̀lú èmi àti bàbá mi Gẹ̀lẹ̀dẹ́ Adó Àwáyè bàbá mi olóyè Mukaila Adéoyè olóyè Mukaila Adéoyè ẹ wò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ sì tún gbádùn wá síwájú sí torí wípé àwọn ìmọ̀ wà tó pọ̀ ní gbàgede tá a wà yìí tá a sì fẹ́ sí aṣọ lójú rẹ̀ ẹ má ti lọ mò ń bọ̀.